Ẹ káàsán o, ẹ̀yin aráalé. A kú dédé ìwòyí, a kú ọjọ́ ìsinmi, a kú ìsinmi ẹni. Èní ni Sunday ọjọ́ kejìlélógún ọdún 2026 oṣù kẹta. A dúpẹ́ lọ́wọ́ Olúwa fún àánú rẹ̀ tí ó dúró láéláé. A dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí tí ó ṣeun. A dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí tí kò fi wá sílẹ̀ fún ìyà jẹ. Kò jẹ́ kí ìpinnu ọ̀tá kí ó ṣẹ ní orí wa. Olúwa ẹ ṣé, Olúwa a dúpẹ́ àyìn lógo. Ẹ̀yin ni ọba tí ó ṣeun fún wa. Ẹ̀yin ni Ọlọ́run wa, ẹ̀yin ni agbára wa, àpáta wa, ibi ìsàlẹ̀ wa. Ẹ gbọ́ ọpẹ́ wa. Kábíyèsí ẹ gba ìyìn wa. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. A dúpẹ́ Olúwa, ẹ ṣé gan, ẹ ṣé gan. Ẹ kú ìtọ́jú wa, ẹ kú ìtọ́jú wa, ẹ kú ìtọ́jú wa. A dúpẹ́ wípé ẹ wà síbẹ̀, ẹ wà pẹ̀lú wa. Ẹ ò fi wá sílẹ̀ fún ìyà jẹ. Ẹ ò jẹ́ kí ìpinnu ọ̀tá kí ó ṣẹ ní orí wa. À ń lọ láyọ̀, à ń bọ̀ láyọ̀. Torí Olúwa ń darí wa sí ipasẹ̀ rere. Olúwa ń tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà ìyè. Ẹ gbọ́ ọpẹ́ wa. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà, àmín. A dúpẹ́. Lénìí a ó máa wo ìwé Jákó lẹ́ẹ̀kan sí. Èní ni a máa parí ètò ẹ̀kọ́ tí a ti ń ṣe bọ̀ ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ètò ẹ̀kọ́ yìí ó sì dá lé lórí Jákó àti ìhìn rere, ìṣẹ́ àti ìjìyà. Ẹni pé ẹ̀kọ́ ta tí ń wò láti bí ẹnujọ́ mẹ́ta ń sìn. A ó fi àdàgbà ètò ẹ̀ nílẹ̀ lẹ́yìn. Ìwé Jákó orí karùn-ún láti ẹsẹ̀ kìíní ó ní orí. Ẹ wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀, ẹ máa sọkún kí ẹ sì máa pohùn réré ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá ta yín. Ọrọ̀ yín dìbàjẹ́, kòkòrò sì ti jẹ aṣọ yín. Wúrà òun fàdákà yín dìparun, ìpara wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín, tí yóò sì jẹ ẹran ara yín bí iná. Ẹ̀yin tí kó ìṣúra jọ de ọjọ́ ìkẹyìn. Kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè oko yín, èyí tí ẹ kò san gé ara, àti igbe àwọn tí ó ṣe ìkórè sì ti wọ inú etí Olúwa àwọn ọmọ ogun. Ẹ̀yin ti jẹ adùn ní ayé, ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ. Ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa. Ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo, ẹ sì ti pa á. Òun kò kọ ojú ìjà sí yín. Nítorí náà ará, ẹ mú sùúrù títí di ìpadà wá Olúwa. Kíyèsí àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀, a sì mú sùúrù dè é títí di ìgbà àkọ́rọ̀ àti àròkúrò òjò. Ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù. Ẹ fi ọkàn yín balẹ̀, nítorí ìpadà wá Olúwa kò sí dẹ̀dẹ̀. Ẹ má ṣe kùn sí ọmọnìkejì yín ará, kí a má bàa dá yín lẹ́bi. Onídàájọ́ dúró ní ẹnu ilẹ̀kùn. Ará mi, ẹ fi àwọn wòlíì tí ó ti ń sọ̀rọ̀ ní orúkọ Olúwa ṣe àpẹẹrẹ ìyà jíjẹ àti sùúrù. Sá wò ó, àwa a máa ka àwọn tí ó farada ìyà sí ẹni ìbùkún. Ẹ̀yin ti gbọ́ ti sùúrù Jóòbù, ẹ̀yin sì rí ìgbẹ̀yìn tí Olúwa ṣe, pé Olúwa kún fún ìyọ́nú, ó sì ní àánú.
Ṣùgbọ́n ju ohun gbogbo lọ, ará mi, ẹ má ṣe búra, ìbá ṣe fi ọ̀run búra tàbí ilẹ̀ tàbí ìbúra kíbúra mìíràn. Ṣùgbọ́n jẹ́ kí bẹ́ẹ̀ ni yín jẹ́ bẹ́ẹ̀ ni, àti bẹ́ẹ̀ kọ́ yín jẹ́ bẹ́ẹ̀ kọ́, kí ẹ má bàa bọ́ sínú ẹ̀bi. Inú ẹnikẹ́ni abàjẹ́ nínú yín bí, jẹ́ kí ó gbàdúrà. Inú ẹnikẹ́ni adùn, jẹ́ kí ó kọrin mímọ́. Ẹnikẹ́ni ṣe àìsàn nínú yín bí, jẹ́ kí ó pe àwọn àgbà ìjọ, kí wọ́n sì gbàdúrà sórí rẹ̀, kí wọ́n fi òróró kún un ní orúkọ Olúwa. Àdúrà ìgbàgbọ́ yóò sì gba aláìsàn náà là, Olúwa yóò sì gbé e dìde. Bí ó bá sì ṣe pé ó ti dẹ́ṣẹ̀, a ó dáríjì. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín, kí ẹ sì máa gbàdúrà fún ara yín, kí a lè mú yín lára dá. Iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀. Ènìyàn onírúurú ìwà bí àwa ni Elijah. Ó gbàdúrà gidigidi pé kí òjò kí ó má ṣe rọ̀. Òjò kò sì rọ̀ sórí ilẹ̀ fún ọdún 3 òun oṣù 6. Ó sì tún gbàdúrà, ọ̀run sì tún rọ̀jò, ilẹ̀ sì so èso rẹ̀ jáde. Ará, bí ẹnikẹ́ni nínú yín bá ṣìnà kúrò nínú òtítọ́, tí ẹnìkan sì yí padà, jẹ́ kí ó mọ̀ pé ẹni tí ó bá yí ẹlẹ́ṣẹ̀ kan padà kúrò nínú ìṣìnà rẹ̀, yóò gba ọkàn kan là kúrò lọ́wọ́ ikú, yóò sì bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Àmín. Gẹ́gẹ́ bí a ṣe kà, jẹ́ kí a wò kúnná láti ẹsẹ̀ kìíní. Ó ní, ẹ wá nísinsìnyí, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ máa sọkún, kí ẹ sì máa pohùn réré ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá tà yín. Mo sọ nínú ètò ìsìn òyìnbó wípé ìjọ mélòó ni a máa lọ sìn tí a máa gbọ́ irú ìwàásù báyìí, wípé kí àwọn ọlọ́rọ̀ nínú ìjọ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọkún, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní pohùn réré ẹkún nítorí òṣì tí ń bọ̀ wá tà wọ́n. Ìyẹn ni pé tá bá wò fínífíní, àti yíṣẹ̀ kúrò nínú àwọn òpó ìgbàgbọ́ wa, àwọn òpó tó fi yé wa, tó fi hàn wá gbádàgbà wípé ìgbàlà, ìwòsàn àti ìlera nínú ẹ̀mí tí a ní nínú Kristi ó wà fún àti olówó àti tálákà. Kódà tálákà gan-an ló ní àǹfààní irú ẹ̀ jù, nítorí kíni Ọlọ́run ti yàn wọ́n specially fún ìgbàlà. Ó ní, ẹ wá o, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ sọkún, ẹ sì máa pohùn réré torí òṣì tí ń bọ̀ wá tà yín. Ìyẹn ni pé ọlọ́rọ̀ nínú ayé yìí tí ò mú Olúwa, tí ò fi ọrọ̀ rẹ̀ sin Ọlọ́run, yóò ṣe kíni? Yóò sọkún òṣì àti ìjìyà. Ìyẹn ni pé òṣì náà ó lè jẹ́ nínú ayé yìí, ṣùgbọ́n tí wọ́n bá fò láyé yìí, wọ́n rí òṣì àti ìjìyà náà ní ọ̀run àpáàdì. Tá bá rántí, Bíbélì sọ̀rọ̀ ìtàn Lásárù àti ọkùnrin ọlọ́rọ̀. Bíbélì ní ọlọ́rọ̀ kan wà, Lásárù dẹ̀ wà tó jẹ́ tálákà, tí wọ́n tẹ́ sí ẹnu ọ̀nà ọlọ́rọ̀ náà. Ọlọ́rọ̀ náà ń jẹ ìgbádùn, wọ́n jayé, wọ́n ń ṣàfẹ́fẹ́. Tálákà náà ó ń jìyà, ó ń jìṣẹ́.
Kódà gbogbo ìgbà ní tálákà tẹ̀ rò pé bóyá àwọn ẹ̀rún búrẹ́dì tó bá já sí orí tábìlì ọlọ́rọ̀, bóyá wọ́n tiẹ̀ lè gbàjọ nídìí ọ̀dọ̀ wọn. Ṣùgbọ́n a rí wípé ọlọ́rọ̀ yẹn ò tiẹ̀ bìkítà, kò rán, kò tiẹ̀ ṣe bí pé ó rí ẹnìkan. Tálákà náà dẹ̀ ṣàìsàn, àìsàn náà le tó jẹ́ wípé kò rẹ́ni bá tọ́jú ẹ̀. Àwọn ajá, a lè sọ bí àwọn ajá bulldog tí àwọn olówó yẹn máa fi ṣọ́lé wọn, àbí àwọn ajá àgbèrè tó ń rìn kiri títì. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé àwọn ajá wá, wọ́n dẹ̀ la àìsàn, wọ́n lá àwọn egbò tó wà lára tálákà, jẹ́rí bó ṣe burú dé. Ní àkókò, nígbà tí àkókò tó, tálákà kú. Bíbélì dẹ̀ sọ wípé àwọn áńgẹ́lì ọlọ́run wọ́n wá, wọ́n dẹ̀ sin tálákà náà lọ sí ìjọba ọlọ́run. Ọlọ́rọ̀ náà dẹ̀ kú, dẹ̀ bára ẹ̀ ní ọ̀run àpáàdì. Ìdí tí ìtàn yìí ṣe jẹ́ pàtàkì fún wa ni pé ohun tí a bá dojúkọ ní ayé yìí, òun kọ́ ni yóò sọ pàtó ibi tí à ń lọ lẹ́yìn wá ọ̀la. Yìí ni pé ènìyàn lè rí ìjìyà ní ayé yìí, ṣùgbọ́n tó bá ní Jésù, yóò rí ìbùkún àìnípẹ̀kun àti ìyè àìnípẹ̀kun ní ọ̀run rere. Ènìyàn lè gbé ìgbésí ayé tí ó kún fún ọrọ̀ àti ìgbádùn àti ẹ̀fẹ̀, kó wá lọ sí ọ̀run àpáàdì lẹ́yìn wá ọ̀la. Ìdí nìyẹn tí a ní láti rí wípé a ò fi ìgbàgbọ́ wa dọ́là, a fi ìgbàgbọ́ tí ó péye àti ìgbàgbọ́ tí ó múnádóko, a fi ìgbàgbọ́ wa lé Kristi Jésù Olúwa. A lè sá fún ẹ̀ṣẹ̀, a rí wípé à ń ṣe ìfẹ́ Ọlọ́run. Ó tún sọ báyìí wípé ọrọ̀ yín dìbàjẹ́, kòkòrò sì ti jẹ aṣọ yín. Wúrà àwọn fàdákà yín dìpara, ìpara wọn ni yóò sì ṣe ẹlẹ́rìí sí yín, tí yóò sì jẹ ẹran ara yín bí iná. Ẹ̀yin ti kó ìṣúra jọ de ọjọ́ ìkẹyìn. Ìyẹn ni pé gbogbo owó ọrọ̀ tí ọlọ́rọ̀ ń kó jọ fún asán ni, torí pé kí ni ọ̀pọ̀ nínú àwọn nǹkan tó ti gbé ṣe, tí wọ́n ti gbé kalẹ̀ ni yóò dìbàjẹ́, ni wọn ò tiẹ̀ ní lè rí ohun kankan fi ṣe kí wọ́n tó fi ayé lẹ̀. Kíyèsí ọ̀yà àwọn alágbàṣe tí wọ́n ti ṣe ìkórè yín oko yín, èyí tí ẹ kò sún ó kí ara, àti igbe àwọn tí ó ṣe ìkórè sì ti wọ inú etí irú àwọn ọmọ òkè. Ẹni pé àwọn olówó yìí tí wọ́n kọ̀ láti san ọ̀yà àwọn tí wọ́n bá wọn ṣiṣẹ́, ó fi hàn wá wípé bí ọ̀nà tí olówó máa ń gbà, òun náà nìyẹn. Olówó fẹ́ràn tálákà, wọ́n kàn fẹ́ láti lò wọ́n bí ẹrú, láti san owó ìṣẹ́ fún wọn. Ìdí tí Ọlọ́run tiẹ̀ ṣe ń bínú ni pé owó tí ò tó nǹkan, ọ̀yà tí ò tó píníṣí nínú ọrọ̀ tí olówó ní, kí ló wá dé tí wọ́n tún fi ń jẹ tálákà níyà? Ṣé nítorí wọ́n fẹ́ fi hàn wípé yes, àwa ni àwa ń jẹ, lẹ́yìn wa ẹ ò lè mú, ẹ ò lè gbé, tá ò bá san kò sí bẹ́ẹ̀ fẹ́ survive? Ṣé torí ìgbéraga láìka pé ni, àbí torí agbára, wọ́n fẹ́ lo ìwà ipá àti ìwà agbára? Kí Ọlọ́run kí ó ràn wá lọ́wọ́. Ó ní ẹ̀yin ti jẹ adùn ní ayé, ẹ̀yin sì ti fi ara yín fún ayé jíjẹ.
ẹ̀yin ti bọ́ ní ọjọ́ pípa. Ẹ̀yin ti dá ẹ̀bi fún olódodo, ẹ sì ti pa òun kò kọ ojú ìjà sí yín. Ó sọ sí ipa àwọn tí wọ́n ti dìde pé ìjìyà yìí ó tó gẹ́, ìyà yìí ó ti tó, a ò lè faradà mọ́. Ẹ jẹ́ kí ẹ fún wa ní ẹ̀tọ́ wa kí a máa bá tiwa lọ. Ó wà lára nǹkan tí Ọlọ́run fi yọ Ísírẹ́lì kúrò ní Egypt. Nígbà tí ìjìyà yẹn débi kan, wọ́n rò pé ikú làwọn òye. Wọ́n dẹ̀ ké, wọ́n ṣe kí ni wọ́n ké sí Ọlọ́run kí Ọlọ́run gbà wọ́n. Ọlọ́run dẹ̀ rán olùṣọ́ àgùntàn Mósè sí àwọn ènìyàn náà. Ó dẹ̀ rán Mósè sí Fáráò pẹ̀lú pé jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ, kí wọ́n lè sinmi ní inú ijù. Fáráò dẹ̀ ṣe kí ni ó sọ wípé ta ni Ọlọ́run náà? Ìyẹn ni pé ara nǹkan tí a máa rí nínú ọlọ́rọ̀ òun ni ìgbéraga. Ìgbéraga lẹ̀dẹ̀rẹ̀, ìgbéra ṣánlẹ̀ ni. Ìgbéraga wípé ta ni ẹ́? Ta lọ́lọ́run ẹ? Jẹ́rí báyìí. Wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n dá ẹ̀bi fún olódodo. Wọ́n pa kò lè kojú ìjà. Ọ̀pọ̀lọpọ̀ olódodo, ọ̀pọ̀lọpọ̀ aláìjẹ̀bi ló ti kú sí ipò ìkà nítorí ọ̀rọ̀. Ṣùgbọ́n nítorí náà ará, ẹ mú sùúrù títí di ìpadàbọ̀ Olúwa. Kíyèsí, àgbẹ̀ a máa retí èso iyebíye ti ilẹ̀, a sì mú sùúrù dè títí di ìgbà àkọ́rọ̀ àti àkúrò òjò. Ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù. Ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadàbọ̀ Olúwa kò sí dẹ̀dẹ̀. Ní pé ìpadàbọ̀ Kristi Jésù ó yẹ kí ó jẹ́ ọ̀nà tí a ó fi, ó yẹ kí ó jẹ́ ohun tí yóò fi ọkàn wa balẹ̀. Nítorí ìgbà tí Kristi bá dé, yóò san fún oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Yóò san rere tí oníkálukú bá ṣe. Àwọn tí wọ́n bá dẹ̀ ṣe ibi náà yóò san padà fún wọn. Ìdí tí a gbọ́dọ̀ ní sùúrù nìyí wípé ire tí à ń ṣe kò gbé. Ìkà náà tẹnikẹ́ni bá dẹ̀ ṣe kò gbé pẹ̀lú. Ọlọ́run rí, Ọlọ́run kọ sílẹ̀, Ọlọ́run mọ̀, Ọlọ́run yóò sì san. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, a dúpẹ́ fún ọ̀rọ̀ yìí. A dúpẹ́ fún ẹ̀mí tí ó wà ní orí wa. A dúpẹ́ fún agbára yín. A dúpẹ́ fún àkókò yìí. A dúpẹ́ fún ìgbàlà tí a rí nínú Kristi. Ẹ ràn wá lọ́wọ́ Olúwa láti má rí olówó gẹ́gẹ́ bí Olúwa. Ṣùgbọ́n ẹ kọ́ wa láti bọ̀wọ̀ fún gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ṣẹ̀dá ní àwòrán ara rẹ̀. Olúwa, ẹ fún wa ní ìbẹ̀rù Ọlọ́run àti ìkóra ẹni níjàánu àti ìtẹ́lọ́rùn, kí a má máa tójúlé nítorí ohun tá a máa jẹ. Ẹ fún wa ní ìtẹ́lọ́rùn. Ìtẹ́lọ́rùn yóò gbà wá kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tẹ́ àti ẹ̀sín. Olúwa, ẹ kọ́ wa mọ̀ ṣe. Olúwa, ẹ pèsè fún gbogbo àìní wa nínú ọ̀sẹ̀. Olúwa, ẹ ṣíjú àánú wò. Olúwa, ẹ ṣe wá ní ọ̀rọ̀. Olúwa, ẹ ṣe wá lànà. Olúwa, ẹ kọ́ wa láti sá fún ẹ̀ṣẹ̀. Olúwa, ẹ kọ́ wa láti fi ìfẹ́ hàn sí ọmọlàkejì. Ẹ kọ́ wa láti dárí ẹ̀ṣẹ̀ ọmọlàkejì jì wá. Gbogbo eléyìí, Olúwa, àgbàdúrà fún sùúrù kí ó gbilẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àgbàdúrà gbogbo àwọn tí wọ́n ti kú nípasẹ̀ Boko Haram. Ẹ gbà wọ́n sínú ìtẹ́ ògo. Ó dẹ̀ rán àwọn
tí yóò wàásù òtítọ́ fún àwọn ará yìí kí wọ́n lè rí ìgbàlà nítorí wọn mọ ohun tí wọ́n ń ṣe. A dúpẹ́ torí tiyín ni ìjọba, agbára àti ògo láé àìnípẹ̀kun. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.